ọ̀rẹ́ tí ò dáa mú tọ̀ mú ká tọ̀ mú lọ lé oúnjẹ tó ọjọ́ ń jẹ 15,000 tó nà ní sẹ́mùsẹ́mù ẹ̀tọ́ ìrìn láti burú sẹ́sẹ̀mù ní ẹ̀kọ́ máa jẹ. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. sọ́mọ ní wíkẹ̀tì bàbá mi ní ẹjọ́ yìí mọ́nà mi náà lọ́mọ lọ́jú bá. من عمل صالحا فلنفسه àwọn ọmọ mọ́nà mi náà sọ́ọ̀lì àlàkọ́ ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ayọ̀ náà tún nù gbogbo nǹkan ló kó sínú ẹ̀jẹ̀ náà ẹ̀rí kìlọ̀ náà kejì tẹ́lẹ̀ mi ò ní sinwó àsìmọ́ àjòkótọ̀ rẹ wa ni tí bá wo Àbújá lónìí tí pọ̀ nǹkan ilé gbọ́ báyìí gbogbo etí ìrìnà tí fìdí ọ̀run wọn ló wà tí màá tún wá la Àbújá wọ́n tún wá lọ owó ọ̀fà lóní wá kí ọ kírísì wo lówó tó ń yọ ká bí asín jẹ̀mọ́ àkòrí ní kólówó fẹnu sọ̀rọ̀ oore ló yẹ kó máa sọ̀rọ̀ oore ní máa sọ̀rọ̀ lówó ìpariwo oore ní máa pariwo oore mi ní máa ká oko ló fún mi ó kàn mọ́sálásí wa yóò kọjá tó lè fẹnu rẹ sọ. bàbá global missioner wa Ansarul Islam tèmi náà jẹ́ mẹ́mbà lábẹ́ yín sọ́sùláàmù nílé lẹ́yìn náà wà tó. ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ́n tó lè sọ yìí. ọba kan ní ó ní àmẹ́ta tí ń jòkó tì ilé-ìfẹ́ tẹ́ ń jòkó tì bàbá ẹ máa fàṣẹ kọ́ ló máa jẹ́ ṣiṣẹ́ o ẹni bá súnmọ́ ni gàgá ti bò lójú o onímọ̀ tí ó jì ó sẹ́ o bẹ́ẹ̀ bá súnmọ́ àyàtọ̀ ó léwu fún láyé rẹ o bí máa fa àrífín díẹ̀ bí ẹ bá súnmọ́ yẹn o tọ́mọ sí bukọ́ọ̀dù lẹ́gbẹ̀ẹ́ tó lè ba tiẹ̀ jẹ́ tọ̀ ní mọ̀ kò ní sọ̀rọ̀ àmọ́ nǹkan sí ọ àbí kó rán ọsẹ bọ̀rọ̀ kó sáré ya bòmí lọ àlùbáríkà rẹ ló yà lọ bòmí ẹ tẹ jẹ́jẹ́ o wọ́n máa gbẹdàgbẹdà wá o. ọba yẹn wá ní tó wà bẹ́ẹ̀ ní sinmi pé òun fẹ́ jẹ ápù. kí wọ́n lọ nínú kí wọ́n lọ já kó mọ̀ràn lórí igbá àmọ́ ìta bá kánú bẹ́ẹ̀ àwọn adẹ́dì igi kan ápùpù tí wàá pọ́n ìkan wa ní ẹja ajá yìí ṣùgbọ́n bí tiẹ̀ tí ò lè rán wa nùgbó wọn là ní já yìí àníjà ló bá já oko lọ àwọn adẹ́dì kan ti jábọ́ lórí kí ó ti rà ìkan bá tún kó ìkẹta wá rìn ọjọ́ kìíní ọjọ́ kejì ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì tó fi rí àpò tó dà. òun ló wá já yìí. lọ́dọọdún láti wá pẹ́ kí wọ́n ẹran wọ́n ti wá pẹ́ kí wọ́n tó dé. ọba ti wá bínú ó lè lọ tiẹ̀ mẹ́wọ̀n. wọ́n rán yín sẹ́ pẹ́kẹ́ tó dé kò wú mí jẹ mọ́. ní ẹ bá dénú ẹ̀wọ̀n dọ́kìnrin ọ̀pọ̀ òkè dọ́kìnrin kò gbé mọ́nà àmì làṣọ́lá. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ọ̀sẹ̀ kìíní kò gbé nígbà sẹ́mi tì ní o tún wọ́n bẹ̀rẹ̀ sí ni pé gbẹ̀jọ́ ti gbé àmì ọjọ́ kú lé pé ẹja máa jẹ tó lùkálùkù kan. èyí tó já èyí tó kónu tí ò pọ́n ló ṣe ń jẹ ní bì. bó ṣe ń jẹ ní sekini. èyí tó jẹ èyí tó kó ìtó rà wálé kò tiẹ̀ sí jẹ mú ti rà ó ní kòkòrò àwọn lọ bá ìtó já ìtó dáa
olùdó àwọn oníkálukú ọjà tó bá dá tẹ ẹja ẹ máa jẹ tẹ ẹ bá kó. Allah. níbi ìṣòro ẹ pa ń kú sínú ẹ̀wọ̀n náà bí wọ́n ti jòkó lónìí kálukú ní jẹ tó bá kó. Man amila salihan. ọ̀gá wá sí mi ọ̀nà bí ó jì. ẹ̀ tẹ́ ń tẹ̀lé àwọn tó ga káàkiri wá sí tí nù. ẹ múra. ẹ lọ kó tí ò mọ́ lọ́wọ́ ẹ sì lọ kó tó ti rà lọ́wọ́. ẹ jẹ nǹkan yìí. ẹ náà wo òun jẹ mọ́. ṣé mo lọ kọjú sí i. ẹ lẹ́yìn wo nu. ẹ̀yin tẹ́ ẹ mú oore tẹ́ ẹ mú oore. ó láwọn náà wọlé ya ìjọ ṣe ní ọ̀rọ̀ àgbo fún ọ. bọ́ ọ̀pá ẹran yóò dùn lókun nínú rẹ̀. àkọ́ ǹjọ́ ò lè sọ pé lágbájá lọ́rọ̀ mi Mẹ́kà. ǹjọ́ ò tiẹ̀ lè fọ́ọ́rẹ́ hàn. kálukú yìí náà kan ti pamọ́ ni. ẹ padà jẹ tí ẹ bá kó pamọ́. ṣé wọ́n gbọ́? àbẹ́ wá ṣe tó kábílà ẹnikẹ́ni ẹ lè hó níbi eléyìí o. ọlọ́ àpẹ́ tí ń lé eléyìí ọ̀tọ̀. Man amila salihan falinafsihi. bẹ́ẹ̀ ti wà ní jẹ̀mọ́ lórí èmi náà déédéé tí mo kó pamọ́ ní àlàájì àgbà ni mò ń jẹ lónìí. jọ́tí ara àwọn ọ̀nà ògbó lọ ojú kó ká ni wọ́n jẹ. kálukú náà sì jẹ nǹkan tó bá kán. ẹ wá lọ ọmọ ẹni kí ni al-jazā'u min jinsil 'amal. ọdún máa mú ẹ̀san fún yàn nínú iṣẹ́ tó bá ṣe. kí ló dé tẹ̀ ẹ̀jẹ̀ tó ga ó ní sinmi. nínú tí mo mú kẹ́yìn ó parun àlìkíbùrù ìgbéraga àtọ́mọ̀bù náà wà bẹ́ẹ̀. kọ́mọ ara kankan jù ní ìpọ̀dá mi gbogbo kan ò ní òsè ó láyé jẹ tó fẹ́ lọ láyé jẹ ẹ lọ́nà ọba kánà tó dáa owó yìí. ilé tó fowó kọrí káàkiri ló ẹ máa ń sàṣì tí bá ti gbèrè ní kó máa sọ tó fi nǹkan wé ìbò àwọn agbèrè kan ẹ̀rọ àdéhùn lówó lórí. Mani lọ́kẹ́ kó máa yára tó máa yára yìí. amila salihan. ọ̀wọ́n ló lówó mi ìyá wèrè èyí kan máa gi èyí sọ sínú omi èyí sọ sínú kànga èyí bẹ̀ mójú ilé èyí bẹ̀ mójú àrò sọ́kọ̀ náà nígbà rí. Falinafsihi. olóòmà wọ́n sì lẹ́nu sẹ́lẹ̀. tí mo ń communicate àṣàyìn ni mo kọ́ ẹlẹ́mọ̀ sórí ìwé. Wa man asa'a fa alayhi. ẹ̀yin náà tàwọn ọmọ ẹni náà ẹ má rọ tí òdà sẹ́ni ó ga mọ́. dá ilẹ̀ ẹ̀ sọ. Da'il hirsa ala dunya. وفي العيش لا تطمع ولا تجمع من المال ولا تدري لما تجمع فإن الرزق مقسوم وسوء لا ينفع فكروا فإن الرزق مقسوم. Bàbá rẹ̀ ta ló fẹ́ kú sí lọ́rùn. Ó lè pọ̀ lọ́rùn kò lè pọ̀ ní kádàrá rẹ̀. Kí wọ́n fún yẹn ní nǹkan ká níyàn rẹ̀ má dáa. Bàbá tó ní kí n tún yẹn fún ẹnikẹ́ni. Ẹ dábí lọ. Ànábì Ìsá. Alayhi salatu wassalam. Lọ́nà ń sàlàyé àlùbáríkà, ànábì Mùsá. Ọlọ́run sàlàyé àlùbáríkà fún un. Pé àlùbáríkà bẹ́ẹ̀ bá ní tó bá sọ̀rọ̀ fún gbogbo ayé kò lè tán. Owó lèyàn máa mú tí máa dín kọ àlùbáríkà ò lè dínkù. Wọ́n á da Mùsá dààmú. Mùsá ní wọn náà ní wọn Mùsá. Tẹ fìtílà kan síwájú ta rẹ̀. Ó wá tẹ fìtílà ẹ̀yọ̀ kí wọ́n ní pé gbogbo ayé kan máa tẹ̀ náà. Èyí 70,000 wá tẹ̀ náà kò sì kú. Ọlọ́run ní jẹ́ kú ó ní kò kú. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni olówó tá a bá ti kàn dáta ní máa ní kò ní tán lọ́wọ́ rẹ̀. Àwọn àtàná lọ ní ẹ̀tẹ̀lé ni. Tó wá ṣẹlẹ̀ ní kíni? Àkàwá dọ́nà ìná wa kú. Àwọn apàdà wa, ọlọ́run ní Mùsá sọ ọdún àti padà wá. Sọ́nà tó taná ní ìrìn tí wọn ò gbé sí wọn. Láàjẹ́ wọn rí gbédélé o.
bẹ́ẹ̀ bá ń gbowó lọ́wọ́ èèyàn tí mo yóò dùn ẹ̀ níbi sí tó dáadáa yé. فإن الرزق مقسوم. ẹ nínú gbẹdẹlẹ ẹgbàá bí o sọnù kò ní lálùbáríkà gẹ́gẹ́ bí àtò tanná lé mú sátúnwò ní gbẹdẹlẹ ni gbẹdẹ tẹ ń tanná rẹ tẹ wọn rojọ́ rẹ káàkiri ilẹ̀ ń dìtẹ̀ rẹ ilẹ̀ sùn láago méjìlá òru lẹ́yìn tí yà ń jẹ bẹ́ẹ̀ sì ní aṣọ tẹ wọ́n ń jọ ọdún lóra òun ló rẹ torí ẹ̀ nira ayé tí ń ti yín kù. bàbá mi kára yẹn sàdúrà fún wa èmi tí wọn ní ìfilé ẹ má wọ tí ò dá àwọn méjì ni ẹ wà lọ́dọ̀ ọba nígbà tí ẹ wà lọ́fíìsì ọba wa gba tí ẹnìkan ìkejì wa ní mùsùlùmí àti ẹ̀jẹ̀ wàmán asáà wí. ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. bàdá mi náà kúrẹ́tẹ̀ náà dáadáa àṣẹ tí ń bínú ìkejì bá ń mọ́nítọ̀ kejì ẹgbẹ́ ó sì kó bọ̀ ló bá láǹfààní àti lọ́wọ́ ọjọ́ kan kó lọ́wọ́ ẹ̀jẹ̀ wọ́n kí wọ yàrá ẹ̀ tó máa sọ̀rọ̀ yín lẹ́yìn fún mi ó dẹnu yín rùn ọba ní kò tó ṣọba ó ní wàhálà ń tẹ́ ìfọ̀ lọ́la ní pé yóò dùn ọkùnrin tó ń ṣe. ló bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ kábíyèsí pé mí o wọ́n ní wọ́n bá sọ̀rọ̀ ẹnu rẹ̀ máa ń rùn o jàdùmọ́sà wọ́n sì yà lùdá. bàbá rẹ̀ ní sọ fún ẹgbẹ́ ló bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọba ní yé wọ́n lọ lọ́nà mìíràn sì fi àmì lójú lóòótọ́ bá wọ yàrá ló bá kọ lẹ́tà fún mi lágbájá ẹ̀ lọ pàtó àti lọ́nà yìí ìyá ìmọ̀dí ló bá tún mú lẹ́tà ọ̀rẹ́ bá tún wá rí pé sáfì kọ́sápò ó sáfì lẹ́tà ló fi ápò wọ́n tún ní kó lọ gbowó nùbà ó bá lọ ké gbọ́dọ̀ lọ kábíyèsí ló rán mi sẹ́ gbọ́dọ̀ rán ní mú lẹ́tà lọ bìkan ní jìnnà ọ́ n ò ní fún mi máa lọ ní ọmọ àṣọ ọdún pẹ̀lú wèrè lẹ́nu ọtí gbowó ti wọ́n jẹ́bi náà gbà tó ní àṣẹ́kù ló fẹ́ lọ gbà. lórí abilà sọ́ọ̀lì àwọn fálì náà sì rí ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. nígbà mo lẹ́tà dé lọ́wọ́ bá lẹ́tà lọ́wọ́ rẹ̀ nígbà tí a bá yọ ìdá olówó dà wọ́n lówó kiri wọ́n ní apá òní ó lè fi kí mo ní lẹ́tà ẹ̀mú akínlọ́fẹ́ ni ó ní dá èyí débi ìkó padà fíà wọ́n lé lórí ọ̀rẹ́ wa padà láàfin bàbá lọ́bí arọ́ mi ni bẹ́ẹ̀ ni ní ká máa ṣe dáadáa lọ́gbàdá ló lóun ràn mí pé owó tòun tẹ̀lé bùn mi kó wọn gbọ́ lówó kan mo ní wọn pa ni lẹ́tà ọkùnrin fún mi kí n mú ṣe ó ní wọ́tọ́ lẹ́nu mi rùn òun làwọn olówó ọgọ́rùn-ún tí wọ́n bá ń ya ìgbẹ́ wọn ò tí ì ya ìyá tí wọ́n fi jẹ ọ́. ìtajà mo ti sọ ẹ kò sí olówó tí ò ná jẹsí punishment ẹgbẹ́ bíi ni máa wà bótọ kò ní nìtọ yóò bọ wọlé bótọ ní ìdí àti tani ẹgbẹ́ lẹyẹ fẹ́ lọ mọkà ẹni tẹ kàmí kò ní nígbà kékeré wọn ilé mi àforíjì ẹ má bínú o àbẹ́yẹn jẹ ìjókòó ìpẹ́ lọ ní kò gbọ́ lẹ́ni tó ga tí wọ́n láfi tẹ̀lé àforíjì wọ́n máa kà kó òṣùṣọ́ ni kó òṣùṣọ́ yóò mí ni ẹ̀ ànígbà tá a lọ sukùl yìí tá a rí títí ẹ̀nà mi ní sukùl ẹ̀nà mi ẹ̀yìn mi kó ṣùgbọ́n sì ti wá ní láàárín ọ̀gbà pé òfò tó ṣe ọ́ nígbà kékeré. bàbá mi ó ní kábíyèsí ẹ ti bínú jù ẹ bá sínú bí olúwa bá ń bẹ lẹ́nu mi rò kí n máa dọ́gbọ́ mú òun náà ló wá sọ tiẹ̀ fún mi òun lẹ́yìn tí ẹ̀rìn máwọn olówó tẹ̀ ń kọ ẹnìkan sẹ́nìkan ẹ̀ gbà kúkú. Rárá tí ó ṣẹlẹ̀ mo sọ mọ́gbọ̀n ní ìṣàlá ọkọ̀ wọ́n rọ̀ wọ́n dúró. من عمل صالحا فلنفسه. Ẹni ẹjẹ́ ní sọ lónìí mo sọ.
ẹ má lánìyàn tí o dá sáwọn èèyàn wọ́n sì lóye pé ọ̀fẹ́ gbé ayé aláyé lo ayé rẹ bẹ́ẹ̀ bá ń tiyín lọ́ọ̀kan wọ́n náà ra fùfú ó jọ funfun ní ẹnu láti rẹ̀ pé kì í ṣe yẹn lọ jẹ́. ومن أساء فعليها وما ربك. ọ̀dọ́jọ̀kọ́ kí Ọlọ́run lọ ayé táyé lò nísìnyí ṣẹṣẹ tẹ̀sẹ̀ làwọn ń ṣe ní orí gbogbo tí o bá ti jẹ ọba aláàjì àgbà tí o jọ àwọn àfáà tó ní bẹ̀rù Ọlọ́run tó wọrú létẹ̀ nǹkan tí ń gbójú kékeré òun fẹ́ kọ́rù rẹ yóò bá ẹjọ́ ọ̀run lẹ́sùn bàjẹ́. bàbá wọn ò wọrẹ láàbù àbùkù sínú ilé ìwé ẹni kí ló dé bí ọba ṣe rìn mọ́lówó tó láyé wọn fẹ́ ju ara wọn ní ẹbẹ́ jọ bàbá sì rí ara wọn jọ kálukú lọ jọra yín ẹwé wulẹ̀ fẹ́ jọ nìkan bó ní sì fẹ́ jọ àmọ́ ọ̀nà nísìn ẹni tí ń fún ọ ní nǹkan ọtún wá sáré kọ́ máa ṣe tí ń ṣe kò ní fún ọ mọ́ ebi ó pọ̀ ọkù òun lẹ́yìn ọmọ sẹ́tẹ̀ náà lo fìlà tẹ́gẹrẹ oníwò lẹ́ ń dé sí tani máa lo fìlà mẹ́kà tẹ́bi ló jẹ́ ẹ wá. من عمل صالحا فلنفسه. nígbà tí bá yà kó yà. ومن ọ̀gá rẹ̀ ń lo fìlà 250 nínú 1 billion ó yọ 250,000 àbí ìwọ́n sì dájọ́ 280,000 ọ̀rọ̀ fìlà 250. ṣé yóò kú tí wọ́n sáyé rẹ̀ mọ́ ẹ bá kò fake life mọ́ ẹ jòkó jẹ́ ẹ̀yọ́ ọmọ wọn rẹ ti gbé fake life ọ̀kọ́lé ọ̀nlọ bàtà 1 million èló lẹ́sẹ̀ rẹ̀ 1 million ẹ̀ fara wọn ọ̀gá yín ẹ̀ ń yọkùn níbi tó yẹ kẹ́ máa pánú kan lè sẹ́yìn lóore sí ṣe kúlọ̀. ومن أساء فعليها. àníyàn bá débè sí nínú ilé wọ́n kàn ya lọ́bẹ̀ ní ká lè kọ́gbọ́n bàbá mo kún ẹ tíráfù ní orí mo kún àwọn tíráfù ẹjọ́ fẹ́ fi aṣọ tẹ̀ gbèsè wa kó àwọn sí 700,000 per night. ẹ bá ní bàbá lọ ní bá bọ̀ wọ́n sì lọ gàgà wà mẹ́ẹ̀ mo ní kí ló dé tẹ̀ lọ sùn wọ́n náà lè sùn sáà lè gbowó wa padà. mo láàbò tẹ́lẹ̀ sọ̀rọ̀ nígbà ní àwọn lè fún àwọn yọ ọjọ́ fẹ́ lọ díẹ̀ wọ́n á rí kí ló dé náà ṣùgbọ́n kọ́ tá a dé wá mi kí ni o ṣe sùn ní 700,000 káàtó ká jí kó o tiẹ̀ wá sunú ọkọ̀ àwọn adọ́gbọ́n mẹtí kan bẹ ní opposite hòtẹ́ẹ̀lì òun náà bá sáwàdà tó fi pàtùbà ọlọ́ọ̀lù ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. bóyá délé mi ní báyìí wọ́n lè sọ yẹ kárẹ̀ lẹ́rù àṣẹ oṣù ọmọ àṣẹ bá kẹ́níyàwó ńlóyún kó wọ́n sọ tẹ́lẹ̀ 700,000 ó ní ti burú nù lẹ́yìn kó wọ́n sọ kó wọ́n di àti ìtọ́jú ẹ̀dá ní a bá pín ó kúnlẹ̀ ẹgbẹ́ wọn ò sàfara wẹ́nu ẹgbẹ́ ẹ̀kọ́ èmi sùn tẹ̀mí. o tún bá kẹ́yìn ọmọ lẹ́yìn o kásá rẹ̀ ọ̀gá ẹni kọ́ náwó sí tó wù ọ́ náwó pé mo fẹ́ kọ́lé ọ̀rọ̀ náwó sí pé flash screen plasma tv mo fẹ́ tẹ́ rọ́ọ̀kì wọ́n yẹ fáró sí lo rọ́ọ̀kì débi tó ń lọ tó fi ń ṣe bí wèrè ọba ga tẹ́kọ́ tó mọ̀ ṣe láti rà tọ́tọ́ fẹ́ tẹ́wọ́ pẹ̀lú lè ọ̀gá rẹ̀ mú ọ̀nà ọba tí bẹ́ẹ̀ ti kú ọ̀nà ọ̀tún láwàá ìlọ tí a àwọn aṣẹ́wó sí ọ̀nà kò 250,000 tani bá tún bá tó lọ jòkó wọn náà wọn náà lọ́dún yóò jọba bàbá rẹ̀ ìṣọba ó jẹ òsì. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ẹ jẹ́ ìgbó báyìí. Kíni tí wọ́n bá gbóyè ló jẹ yìí jẹ́ níwọ̀n bá dùn. Bàbá alájẹ́ wà nínú ìjòkó ló bá mísàlásì wà níbí gẹ́gẹ́ bí mísàlá wa àgbà jẹ́ àwọn bàbá alájẹ́ àgbà. Ẹni tí ò bá gbà fún wa ó takọ̀rọ̀ bàbá nù. Bàbá àlọ́ kí ó kọ́ máa wú ọlọ́run. Ṣùgbọ́n ó kà wọ́n dáa nígbà tí ó kà wọ́n kó. Yorùbá sì ló kàmílà fún àìfún kàmílà.
nǹkan kan ọ̀la àmọ́ kó kàn ọ́ lọ́dọ̀ ọ̀nà wọ́n sì lọ tò ẹ̀rọ tó kàn ní ọmọ ọ̀la bíkẹ́ ní ìrànwá kọ́ bàbá wa kéèké àwọn náà máa ń nu tọ́ lẹ́nu rẹ kọ́ ṣùgbọ́n ti dàgbà tí kádàrá ó gbé ọ́ lọ́tọ̀ sẹ́yìn ẹni tó bá gbé nígbà náà. Mani asafa alayha. Yóò ṣe mọ̀ níyẹn. Wàlá bùkà. Ọkọ̀ bí ọmọ níwájú bàbá ẹ̀. Ìwọ̀lá mi àbí. Ó yẹ kúrò fẹ́ máa bọ̀ nísìnyí.